Àwọn fijilante pa ajínigbé kan, wọ́n rí Meji mú, wọ́n tún gba obìnrin méjì tí wọ́n jí ní Kwara sílẹ̀. Nǹkan ò ṣẹnure fún àwọn ajínigbé kan tí wọ́n jí èèyàn mẹ́ta gbé láàrin abúlé Maloko sí Sulu nílùú Òmùpó níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn nípínlẹ̀ Kwara lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 23 oṣù kejì ọdún 2024 yìí, pẹ̀lú bí àwọn fijilante ṣe pa ọ̀kan nínú wọn tí wọ́n mú méjì tí wọ́n sì tún fipá gba obìnrin méjì tí wọ́n jí gbé ọ̀hún sílẹ̀. Aláròyé gbọ́ pé nílùú Òmùpó làwọn ajínigbé yìí ti jí èèyàn mẹ́ta, ọkùnrin kan àti obìnrin méjì gbé, ṣùgbọ́n tí ọkùnrin inú wọn mórí bọ́ tí wọ́n sì jí àwọn obìnrin méjì gbé sá lọ. Lójú ẹsẹ̀ ni àwọn ẹ̀ṣọ́ aláàbò fijilante ti gbáyà wọn tí wọ́n sì tọpasẹ̀ wọn lọ síbi tí wọ́n ságbà. Lára àwọn tíṣẹ̀lẹ̀ náà ṣojú wọn tó fìdí ẹ̀ múlẹ̀ fún Aláròyé sọ pé inú igbó kan níjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ni àwọn ajínigbé náà àti fijilante ti dojú ìbọn kọra wọn tí gbogbo agbègbè náà sì dàbí ojú ogun pẹ̀lú bí ìró ìbọn ṣe ń dún lákọlákọ lásìkò tí wọ́n fẹ́ dóòlà ẹ̀mí àwọn obìnrin méjì táwọn èèyàn náà jí gbé. Wọ́n mú agbébọn kan balẹ̀, wọ́n dóòlà àwọn tí wọ́n jí gbé, wọ́n sì tún rí méjì lára àwọn agbébọn náà mú láàyè. Gbogbo akitiyan wa láti bá alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara, Èjìrẹ́ Adéyẹmí Adétóun sọ̀rọ̀ ló já sí pàbó títí tá a fi kó ìròyìn yìí jọ tán. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.